Oro Isiti máa tún lè yí o kájọ gbọ́. Pẹ̀lú Omoloju Olodumare Kájọ gbọ́. Oro Isiti Kájọ gbọ́. ètò àsìkò tó ń kọ́ni lọ́gbọ́n rèé. Kájọ gbọ́. Lórí My Sweet FM 97.5. Kájọ gbọ́. Bẹ́ẹ̀ ni Oro Isiti dé kọbítíkọbìtì kọ́kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù. Ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà. Oro Isiti pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbayì Omoloju Olodumare tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday ọjọ́ ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom, aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5. Ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phone sí yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 0721 923 tẹ̀ sójú ẹ̀. Filẹ̀ má yí kúrò Omoloju Olodumare máa bá ètò ìsọ nílẹ̀. Oro Isiti. Ètò yẹn tún ti dé nílẹ̀ lóko kájọ gbọ́. Takọtabo ó ti yá ọmọdé pẹ̀lú àgbà. Oro Isiti máa tún lè yí o kájọ gbọ́. Pẹ̀lú Omoloju Olodumare Kájọ gbọ́. Oro Isiti Kájọ gbọ́. ètò àsìkò tó ń kọ́ni lọ́gbọ́n rèé. Kájọ gbọ́. Lórí My Sweet FM 97.5. Kájọ gbọ́. Bẹ́ẹ̀ ni Oro Isiti dé kọbítíkọbìtì kọ́kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù. Ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà. Oro Isiti pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbayì Omoloju Olodumare tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday ọjọ́ ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom, aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5. Ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phone sí yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 0721 923 tẹ̀ sójú ẹ̀. Filẹ̀ má yí kúrò Omoloju Olodumare máa bá ètò ìsọ nílẹ̀. Oro Isiti.
fọlọ́run ọba mi ìdò àrí ìlú àlà ọba mi ajípọ̀jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ní òyígìyigì mi ọba ìdùà àpá ńlá tó ṣàyérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè parí ìwọ la fògo fún lọ́jọ́ tòní Ọmọlójú Olódùmarè mo tún dé sórí ètò tòní mo dé bí mo ti dé wọn pé kólókò ó mọ̀ lókun ò pé kólódò ó mọ̀ yẹn náà àmọ́ kẹ́ka jẹ́ ń ṣe tán náà. mojúbà lọ́mọdé mojúbà lágbàlagbà òkó nílé mo kálejò ibikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi mo kí yín pátápátá mo kí yín lẹ́ṣọ̀lẹ́ṣọ̀ mo kí yín tológun tológun. lórúkọ gbogbo aláṣẹ iléeṣẹ́ My Sweet 97.5 FM nílùú London àti gbogbo àwa tó ń gbóhùn sáfẹ́fẹ́ ń bẹ̀ pátápátá náà ni mo kí ń pẹ́ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìṣítí tòní. gbogbo ẹ̀yàn lọ́wọ́ bọ́tìnì wa pátápátá ni mo kí. DJ Murphy lamojú ẹ̀rọ wa ń bẹ ní agodo pẹ̀lú mi. àwọn yẹn ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ni àmọ́ ẹ lè rí wọn. èmi àti ẹ̀ ló jọ ń wora wa. gbogbo ẹ̀yin tẹ́ ti ń jókòó de ètò yìí látàárọ̀ ni mo kí. ẹ káàárọ̀ nílùú Amẹ́ríkà, ẹ káàsán nílùú London àti Nàìjíríà, ẹ káàsán nílùú Europe àti gbogbo ìlúkìlú tí aago wa bá ti bára mu. àwọn ti Sydney lọ Australia lọ́wọ́ àwọn náà wà lórí ètò. wọn àti ìsùn torí tètò Ọmọlójú Olódùmarè náà ni. ètò kan iléeṣẹ́ 97.5 FM nílùú London. àdúpẹ́ pẹ́ òkun. Ọlọ́run bá mi dùn náà ló fún wa ṣe kì í kúkú ṣagbára tí a. mo máa ń sọ mo ní bó bá ṣèyàn ló fún wa lẹ́bùn á ti gbà lọ́wọ́ wa tipẹ́tipẹ́. ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá láwùrábí. ẹ̀yin wòlíì ńlá lá mo kí yín o. ẹ̀yin prọfẹ̀tì lóríṣiríṣi mo kí yín. ẹ̀yin ṣífìmà mo kí yín, ẹ̀yin aláàjì, ẹ̀yin àfáà. ẹjọ́ ojú mi ń ṣe mo wọlé agodo lónìí. èmi nìkan kọ́ ló ń bẹ́lẹ̀ agodo lónìí, àwọn táàjọ ṣètò àpọ̀. King Sunday Balógun, Oluperry Ogoilu bàbá orí ń bẹ́lẹ̀ agodo pẹ̀lú mi lónìí. ẹ mọ̀ pé wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá mi èdò àní jẹ́ bẹ́ẹ̀. ká wí bẹ́ẹ̀ ká mọ̀ lè ṣe bẹ́ẹ̀ kò sí lọ́rọ̀ tí a. Ọmọlójú Olódùmarè yìí rèé international broadcaster lọ́mọ. gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa gbọ́ mi tàbí tẹ́ láǹfààní láti máa wò mí náà mo kí yín káàbọ̀ sórí ètò yìí. òun náà ló jẹ́ mọ́ fi orin chief commander yìí kí n máa fi júbà lọ́wọ́ Ọlọ́run kí n sì máa fi júbà yín tẹ́ láǹfààní láti máa wò mí náà. tòótọ́ ni bọ́mọdé bó bá ti júbà àgbà ó dandan kó rí ṣe. bẹ́ẹ̀ kò ló báyìí bó bá júbà lẹ̀ ó rí dandan kílẹ̀ ńlanu. ẹ jẹ́ n sáré máàkì rẹ́gísítà bá a ṣe máa ń ṣe bí mo ṣe máa ń kí àwọn tèmi. Adémisùn nínú ọlá ló kọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ètò. Júmi ọmọ ọlọ́pẹ́ bra ń tẹ̀lé. Ẹ̀xálì torí ẹ̀ náà ni mo ṣe ń júbà lónìí. Ẹ jẹ́ kọ́nà là. Èní lọ́jọ́ ajé, ọjọ́ 21 nínú oṣù keje ọdún 2017 tó tán lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Èní lọ́jọ́ ajé kó san wá sówó, kó san wá sọ́mọ. Àlùbáríkà kó jẹ́ tiwa. òun náà ni mo ṣe máa ń sọ wípé Olúperry máa gbọ́ mi agbe tí ń gbére pàdé olókùnmọ́ gbére pàdé olókùnmọ́. Àlùkò tí ń gbére pàdé ọlọ́sàmọ́ gbére pàdé ọlọ́sàmọ́. ilé tèmi Ọmọlójú Olódùmarè ní kan mọ́ gbére wá. èmi nìkan kọ́ àgbègbè yín tẹ́ láǹfààní láti máa gbọ́ mi pátápátá. bẹ́ẹ̀ ni
mo máa ń sọ mo ní mo jáwé olúbọ̀bọ̀ tí ní bọ̀bá bá ẹnu Olúperry ṣèbí kánú tèmi kó mọ̀ máa pa mí náà ni èyí tí ọmọ bá mọ̀ jẹ kò gbọ́dọ̀ wọ́ mọ́ nú rárá kò ní wù mí kò ní wù yín pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bà mi ìdùà. Mo kí yín nílùú Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi ń bẹ̀ náà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò My Sweet FM mo kí yín. ẹni kí ló máa ń ṣarákùnrin tó yẹ tó gbogbo tiẹ̀ ìju kíkí lọ àwa appreciate yín ni owó lẹ fi ń ra data tẹ́ fi ń wò wá tẹ́ fi ń gbọ́ wa olúwa ló mọ̀ pé recession wà náà lu Nàìjíríà báyàmọ́ kò dọ́dọ̀ tí wo ẹ má jẹ́ ń dán spirit yẹn jẹ́ kí n pàlù ìdáná ká jó kẹ̀kẹ́ ká fọ̀díwò kẹ̀ díẹ̀. Aha. Nǹkan ayéfẹ́lẹ́ ni mò ń tẹ̀ sí lára yìí. Anamọ́ Oluperry gangan. Èmi nìkan lórí wọn fúnra mi. Bó bá tó àkókò máa tò wọ́n wọlé agodo. Ẹ wò bí bàbá ṣe dàbí ọmọ 25 náà pẹ̀lú Panama yìí. Gbára là ń búra. Ó dàgbà mi ò ṣóge mọ́ owó ni ò sí lọ́wọ́ ń tọ̀. Tó bá yẹ pé ó ṣeé ṣe kí lùgbọ̀n funfun kó mọ̀ sí ń bẹ̀ ẹ́ ni. Bàbá gan ti dá àyẹ̀ kúrò. Àmọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ dá àyẹ̀ tó wà láìtàlà ó máa jáde. Ọlọ́ọ̀bà mi dùn àlókọ́. Olúperry bẹ́ẹ̀ ni agodo pẹ̀lú mi ẹ̀ tí ì lè mọ̀. Ọlámídé Abíọ́lá ọ̀kẹ́ mo kí yín Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá. Hájì Rájí Kazeem Afọlábí. Michael Charles. Ọ̀rẹ́ àmì oníṣẹ́àtà Akeem Fẹ́mi Adéníyì. Olúwaṣeun Ṣóbànjọ́. Alimi Ìyábọ̀. Captain Brown arákùnrin òyìnbó yẹn gan ṣí àyẹ̀ bí ò tiẹ̀ gbọ́ nǹkan tá à ń sọ. I really appreciate you, my good brother, Captain Brown from the United States of America. Olúwaṣeun Ṣóbànjọ́ mo kí yín. Gbóyèga Olúṣẹ́gun Ṣókàyà. Aṣíwájú Alhaji Ramon Lawal láti ìlú Qatar. Dérìnsọ́lá Sáṣẹ́rẹ́. Mi lè ṣaláì má kí sísítà mi. Olúkẹ́ Yusuf ẹ̀yin lójú Bàbá God. Aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ ẹ̀yin lójú Bàbá God International. Sísítà tèmi nìyẹn wọn lójú Olódùmarè. Wọ́n ń bẹ lẹ́yìn mi bí ike ti ń bẹ lẹ́yìn abuké. Ìgbàkígbà lọ́jọ́kọ́jọ́ ni mo máa ń rí wọn. Ìyá ọba màmá mi. Mo kí yín ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ńkọ́. Tinúkẹ́ Fásán. Mohammed Adéńrelé. Ayọ̀rìndé Tẹ̀mítáyọ̀. Fáwọlé Sunday. Aha. Ṣé ẹ̀ ń gbọ́ bó ṣe ń ṣe ẹsẹ̀lẹ́ńṣẹ́? My Sweet FM láwà nílùú London. Ibẹ̀ la ti ń dá gẹlúgẹlú tà ń rọ̀ bí òwe. Mísúra súnramú èèyàn tèmi. Ìmùlẹ̀ tọmọlójú Olódùmarè. Bá a bá ń sọ̀rọ̀ àwọn ètò tó ní mínì. Ètò tó jẹ́ tó kò ṣeé mọ̀ gbọ́.
À sọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ìṣítí. Báyìí náà bá ṣàkíyèsí gbogbo ètò tó bá ń jáde láti iléeṣẹ́ My Sweet FM. Àwọn ètò tó ní mínì ni. Èyí tókùnrin ń ṣe, èyí tóbìnrin ń ṣe. Àwọn ètò tó ní mínì ni. Ẹ jẹ́ n broadcast sílé náà fáwọn ọ̀rẹ́ mi lórí WhatsApp àti Instagram. Àwọn náà lè darapọ̀ mọ́ wa. Àwa yóò máa jó, a ó máa jó. Àwa yóò ṣọpẹ́, a ó máa jó. Àwa yóò máa jó, ijó ọpẹ́, ẹ̀bá lásì lọ́pẹ́ wa. Àwa yóò máa jó, a ó máa jó. Àwa yóò ṣọpẹ́, a ó máa jó. A ó fi jó ṣọpẹ́, a ó máa jó. A ó ṣọpẹ́, ẹ̀bá lásì lọ́pẹ́ wa. Àwa yóò máa jó, a ó máa jó. Àwa yóò ṣọpẹ́, a ó máa jó. Àwa yóò máa jó. Ijó yìí náà ni. Ijó ọpẹ́, ẹ̀bá lásì lọ́pẹ́ wa. Oluperry Ogoilu máa ń sọ nǹkan kan lórí ètò. Màá ní gbogbo ẹ̀dá tọ́lọ́ba mi ìdùà. Tó bá yẹ kó rí ìmọ́lẹ̀ àlàyé, ó yẹ kó máa ṣọpẹ́ ni. Ọ̀pọ̀ ló jẹ́ pé ó ti sùn tí ò jí mọ́. Kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n, a fi ń gbórúkọ lọ́ọ̀ba mi ìgbà lóko ni. Ọlọ́run mi ẹ ṣé o. Ọ̀pọ̀ ló mọ̀ wá lọ́gbà ẹ̀wọ̀n. Ìgbà tí mo tẹ̀lé Jésù. Ọ̀pọ̀ ló wà lórí àkéte àìsàn. Oluperry àwọn kan wà tó jẹ́ pé ó ti kú. Nínú àwọn tó jẹ́ pé ó ti kú, àwọn kan tún wà tó jẹ́ pé a kù lórí ilẹ̀ alàyè. Nínú àwọn tó jẹ́ pé a tún bẹ̀bẹ̀ tó kà lórí alàyè lónìí. A rí àwọn tó jẹ́ wípé wọ́n tún tọrọ ikú fún àwọn tí wà ò rí bẹ́ẹ̀. Ìyẹn àwa tó kù lórí ilẹ̀ alàyè. Lẹ́rú bá mọ núrò ó di dandan kó mọ pẹ́ dá. Aha. Jọ fún mi lágbára kí lè tẹ̀lé ọ. Bàbá fún mi lágbára kí lè tẹ̀lé ọ. Fún mi lágbára kí lè ṣe bẹ̀rẹ̀ bá Irọ́ ni o, èké ni. Má jẹ́ jìyà láyé o. Alátìlẹ́yìn gbogbo ẹ̀dá láyé. Alátìlẹ́yìn gbogbo ènìyàn. Alátìlẹ́yìn gbogbo ẹ̀dá láyé. Tó ti wà lẹ́yìn ọ̀dọ́ sì ti wà lójú. Alátìlẹ́yìn gbogbo ẹ̀dá. Ayéfẹ́lẹ́ ló ń bọ́ lọ́wọ́. Alátìlẹ́yìn gbogbo ènìyàn. Alátìlẹ́yìn gbogbo ẹ̀dá láyé. Tó ti wà lẹ́yìn ọ̀dọ́ bá ṣe ti wà lójú. alátìlẹ́yìn gbogbo ẹ̀dá láyé. Alátìlẹ́yìn gbogbo alátìlẹ́yìn gbogbo. Ogoilu ló wà lórí ètò lónìí. Wàhálà mi gbọ́dọ̀ fẹnu kankan lùdù kí n má lọ fọ́nbò. Wàá jára wọ̀ mi straight ni. Mi ò gbọ́dọ̀ dá ẹ̀ rárá. Ọ̀gá lọ̀gá ń jẹ́. Àbínibí yàtọ̀ sí ability. Oluperry mo mọ̀ọ́mọ̀ fi ìlú yìí sílẹ̀ ní orin yìí. Mò ń tẹ̀ sáwọn èèyàn lára kán máa fi ilẹ̀. Ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ mo kí yín. Àníjìnlẹ̀ ni. Ẹ ṣàjọra fi earpiece yín sétí. Ẹ ju fóònù yín sábẹ́ lọ́kà. Ẹ mọ̀ gbọ́. Torí ìgbà míì tí wọ́n mọ̀ pé ń lo fóònù ó léwu. Ó rà pé orí wíìlì wà lórí steering. Ojú òkè títí mo dẹ̀rí wípé ó ga. Ẹ fi earpiece yín sétí. Mo ti rí wípé ó ga. Ẹ ní ṣe ọkọ̀ wà pẹ̀lú àṣẹ Èdùmàrè. Etí tẹ fi ń gbọ́ mi ò ní fọ́ bẹ́ẹ̀ sí lójú tẹ fi ń wò mí náà ò ní. Ìjìnlẹ̀ ni má ṣe tú o. Ẹ ní kí ni mo sọ? Etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Ojú tẹ fi ń wò mí náà ò ní fọ́. Ìjìnlẹ̀ ni ọ̀rọ̀ Olúwa. Àdìtú ni ìjìnlẹ̀ ni.
ìjìnlẹ̀ ńlá Ọlọ́run. Ṣe ni wọ́n pète pé wọ́n lè fi ní dánú rẹ̀ Ọlọ́run. Tí yóò sì tún orí mi ń wú. Ṣe lọ́ta gbèrò tó tán kó lè fi mí ṣẹlẹ̀ ya o ṣùgbọ́n Ọlọ́run dùn mí nínú ó sì tún wá gbé mi. Olúpẹ̀rí ẹni tọ́lọ̀ ọba mi ìdùn abá ti gbéga. Ọ̀rọ̀ Ọlọ́run ọba. Kò sẹ́dá tó lè rẹ̀ wálẹ̀. Tú ní ìjìnlẹ̀ ni mo ń lọ. Ẹni tọ́lọ̀ ọba mi ìdùn abá ti gbà fún. Ilé Olúwa ẹ̀ tún ń bínú fún. Ẹni tọ́lọ̀ ọba mi ìdùn abá ti bá ṣé tí ì ṣe kó fún ṣe. Torí gbà mí tọ́lọ̀ ọba mi ìdùn abá fún yàn ṣe ó ṣe ṣe kẹ́hìn náà kó mọ̀ lè ṣàṣeyọrí. Àmọ́ bó bá bá a ṣe. Ọlọ́run ọba mi ìdùn abá ti bẹ́ẹ̀ dá ṣe láyé. Kó mọ yọ̀ kó mọ jó kó mọ dúpẹ́ ni kò sí nǹkan mi. Ọ̀rọ̀ Olúwa bẹ́ẹ̀ ni. Ètò tòní pẹ́pẹ́ yà ó gbọmọ tán kó gbé nǹkan ánu. Bẹ́ẹ̀ bá ń gbogbo ìlú bàbá orin. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àjọ tú kẹ̀kẹ́ rẹ̀ balẹ̀ lónìí? Bóò ní ìlú ṣe jẹ́ bàbá orin? Controversy wáyé lórí rẹ̀ many times. Àwọn ẹni tó lè túmọ̀ rẹ̀ náà la gbé wá sórí ètò lónìí. Àjọ nà tán bí owó ní wàláì. Alhaji Sheikh Idris Yusuf Ore ló pé mo kí yín. Rọwọ́ yín. Ẹ̀yin tẹ́ ẹ bá dà yẹn mọ̀. Bẹ́ẹ̀ bá mọ̀ tún mọ̀ ẹ̀. Ẹ wọ́n tú. Ní ọjọ́ Ajé, Monday ní lóòótọ́. Àmọ́ bó bá ti ń dọwọ́ ọ̀rọ̀ lẹ́ báyìí. Bẹ́ẹ̀ bá wago lọ́dọ̀ tèmi nílùú London. Aago 4 kù ìṣẹ́jú 8. Ẹ̀yin ló mọ táìmù tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà lọ́wọ́ ẹ̀yin náà calculate ẹ̀. Nítorí àkókò mi lákòókò lórí ètò púpọ̀. Ẹ jẹ́ ń gbàlejò mi pàtàkì wọlé sórí ètò. DJ Murphy láti yàrá agbára lọ́hùn ó yá. À ń gbàlejò mi síta. Gbogbo ẹ̀yin tí mi lè dárúkọ yín pátápátá ẹ má ṣe bínú sí mi o. Mo mọ̀ pé ẹ̀yin náà wà pẹ̀lú mi, ìfẹ́ mi lẹ́ní. Màá kọ́kọ́ fi iṣẹ́ wọn kan wọlé náà first. Ẹ̀yin tó máa tẹ̀lé ẹ̀yin fúnra yín ló máa judge. Jẹ́ kí n bá ẹ̀rọ wọlé. DJ Murphy bá ń gbé sókè láti yàrá agbára lọ́hùn. Mo fẹ́ gbàlejò mi wọlé. Aha. Princess Temi Olúwa fún mi bí. Alájà fún mi Adéyínká iṣẹ́. Dúpẹ́ Ọlábalógun Oyètúnjí. Bùkọ́lá Àmọ̀kẹ́.
Àjàyí Bùnmi Tóyìn Afusat Inusa ọmọdé o àforí Julius Bino láti ìlú Bangalore nìyẹn Doyin Sọ́lámi Àbẹ̀ní Onisos hello I can sing but together we can talk and discuss. Hello I can enjoy but together we can celebrate and rejoice. Hello no I can smile but together we can laugh. Silence when the game I am proud of my golden England. Júmi ọmọ ọlọ́pẹ́ bra Adéẹ̀kọ́ Adérúnkẹ́ Esther Under 70 World Cup. Victoria Akinusi Lawal JP sísítà mi láti New Jersey Congratulations gbogbo ọmọ Nàìjíríà o. sísítà mi Folúkẹ́ Yusuf ẹ̀yìn lójú bàbá gọ̀ Táwà A Àkàndé Èyí lẹ wà ìbánisẹ̀pọ̀ Olúwa làṣẹjọ́ ẹ̀ ṣe fi á. Báwo rẹ ní Onífádégún Kẹ́hìndé Olúṣọlá màámi lálá ìsákẹ́kọ̀ọ́ wọn là ò kò lè sólùkọ́ o. Thank you very much Àìrólò Happy fortune rárá. I really appreciate you. Ẹnìyàn lẹ́ni lẹ́yìn o kò lè jọ lórí. Ó ń tajà Kẹ̀kẹ́ bó ṣe ń fẹ́ lálá ìsẹ́ni fẹ́ràn jà wà lá o. Ó dára Saida àti Olúwabùkọ́lá mi Ọmọbọ́lárìnwá wà á Adétúnjí Rọ́mọkẹ́ Sarah Akérògùn Victor Mobọ́lájí Adéwálé ta ò lè ti pàdé ara wa. Balikis Lawal Abẹ́fẹ́lẹ́ mú aláwo kò lè gégi o. Ọláṣílé Oyèdèmí Àáké nìkan ní ìdẹ̀rùn. ẹ máa ṣe àìbẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò Ọ̀rẹ́ máa ń Salam Oyègbọ́lá wá ènìyàn o. Adébánjọ Innocent Omidan Ọmọlọ́lá ọmọọba Tóyàn Jẹ́lẹ́yẹ ọmọọba Tóyàn Jẹ́lẹ́yẹ ọ̀rọ̀ àsọ tí wà ẹ rántí Dẹ́kunlé mòdì o. Àforí ṣe sí kí Ọláyínká Olúmídé Fádàǹsì àwọn tèmi láti ìlú Kàtá Mùsùlùmí Ìdòwú mo rí yín Dẹ́kunlé mòdì o. Àforí ṣe sí kí abádùn. Captain Sunday Adébòmí láti ìlú Èkìtì olùdíje fún ipò gómìnà nílùú Èkìtì lọ́hùn Captain Sunday Adébòmí wọ́n wà lórí ètò pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ Ọ̀túnba Gani Adams wà lórí ètò pẹ̀lú mi ẹ jẹ́ kí n júbà Ṣé jíjẹ o? Kò ṣe jíjẹ lóhùn. Prince Ṣẹ́gun Àkànní Lawal Monsuru Ọládìméjì Bari Ṣókì Balógun Adéwálé Àkànjí Àyòmú lálá kò ṣe jíjẹ o. Alájà Fúnmi Adéyínká Kò ṣe jíjẹ ní kọ̀rọ̀ o. ó yẹ bá mi ṣíà bẹ́ẹ̀ bá dẹ̀ ti ń ṣíà jẹ́ kí n mọ̀ pé ń ṣíà kí n lè máa kí n máa dárúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan kí n lè máa appreciate yín ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ̀ntì náà ẹ jẹ́ kí n mọ̀ ẹ́ kọ́mẹ̀ntì kí n lè mọ̀ Aláláwo kí n lè dárúkọ yín gbé Dérìnsọ́lá Sáṣẹ́rẹ́ ẹ ṣé ọbẹ̀ ìbílẹ̀ lọ sí. Bàbá oko sóbì. aha Àlọ́rọ̀ kì í dún níjọ́ lọ́rọ̀ lọ́wọ́. Ọ̀rọ̀ ìdúnníjọ́ lọ́rọ̀ lọ́wọ́. Mo lọ́rọ̀ kì í dún níjọ́ lọ́rọ̀ lọ́wọ́. alájìdá Bá mo rogún ẹni ó kú. Bá wá sọ pé abẹ́ kó sì kọ̀ọ̀kan o. Bàbá oko sóbì dìde. Kò pẹ́ kò jí. Dẹ́kunlé kò bá kò jí o. Kò lè tó torí àkókò wa àròjọ múso lókùn ẹ jẹ́ kí n gbé àlejò mi pàtàkì kí n gbé wọlé agodo lónìí. Àfòun nìkan Elédùmarè tó bá dúró tó gbéga tó bá gbé aha ní bàbá mi ò rírú Ọlọ́run láyé arúgbó ọjọ́ àdàgbà má pààrọ̀ òye ẹgbẹ́ ìbò alágbára gíga. ẹ jẹ́ ń pe Olúpẹ̀rí wá sórí ètò yìí náà. Oluperry àkíkà. àbí Sunday ọmọ Balógun aha ọkọ àkíkí ta ló pẹ̀lú
ó wá túlù. Definitely ìlú bàbá orin ni. ẹ ń bá mojú ògún ní pabì nírè. Confam ni. mo kí kábíyèsí Festus Adékúnlé Adéyẹmí Alákọlà, kábíyèsí bàbá mi Akọlà of Ìkọlà Ìjẹ̀ṣà. kò ní bàjẹ́ fún yín bàbá àtọmọlójú Olódùmarè. Automatically ìlú ní bàbá orin ṣe ti gbà ọmọkùnrin jọmọbìnrin lọ láti gbà. Akeem Fẹ́mi Adéníyì Àìná Òjó, Bùsú Ìdòwú mo rí yín ẹ káàbọ̀. eré bí èrè láti eré kéré sójú iṣẹ́ akẹ́fàmọ́ṣẹ́ ní ìṣẹ́jẹ̀ òun iṣẹ́ lára wa ó ti wájà sọ́fẹ́ onígbà àtàwọn òdúró àṣírí ló mọ ṣáàṣìlà olótìtọ́. DJ Murphy bá mi ṣí aṣọ lójú eégún, bá ń jẹ́ káwọn èèyàn mi kí wọ́n rí bàbá tí ń bẹ nílé agodo pẹ̀lú mi. Oluperry àkíkà. Sunday ọmọ Balógun ọkọ àkíkí ta ló kọlù ó wá túlù. Definitely ìlú bàbá orin ni. Exactly. Confam ni. Àṣẹ ò tiẹ̀ lé. Ìlara ló ń ṣe yín. nǹkan yan lónìí. Àpá àti tẹ̀gọ̀. Automatically ìlú ní bàbá orin. sísítà mi Vicky Lawal JP, Ọmọkùnrin jọmọ ẹ ṣeun. láti gbà. Olúperry agbésókè ẹyẹ kan gbóhùn pé ti wà nílé agodo. Who are you? Ibo ló ti wá? This is Sunday, Arizona, ọmọ Balógun, in a new dimension. Àkíkà, 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 ìlú ní bàbá orin. Àkíkà, àkíkà, ọmọkùnrin jọmọbìnrin lọ. Àkíkà. àṣírí bàbá àgbà. ìgbà tá bẹ̀rẹ̀ láyọ̀ ọjọ́ òun màmá rẹ̀ ọmọdé tàgbà náà sọ̀pọ̀ lẹ̀ là ń ṣe tó wá sábàbí kí bàbá àti màmá kí ó nìkan ní ìlú Yọ̀mádé Ṣadé. ẹ̀kọ́rin ó nílò lò rárá bó gẹ̀ẹ́dẹ̀ lòlù àfi kò níṣẹ́ tó ń gbé iṣẹ́ ẹ̀ lòlù. tó ẹ káàbọ̀ sórí ètò yìí bàbá ṣàlàfíà lẹwà gbogbo lé ńkọ́. Adúpẹ́ ẹ kú ọjọ́ méjì mẹ́ta. oníbàjẹ́. ojú yín ṣe wá ṣọ̀wọ́n báyìí kí ló dé. Ká dúpẹ́ fọ́lọ́run. Wọ́n ní tabari ni náà là ń kí ni. Àsínlé ni. Arìnrìn kó lè ta. Kó lè kú. Iṣẹ́ má dìṣẹ́. kíṣẹ́ má dìṣẹ́ bẹ́ẹ̀ ni. àwa mọ̀ yín dáadáa bí ẹni mowó fún àǹfààní àwọn tó jẹ́ wípé àwọn ò mọ orúkọ yín Olúperry náà mọ̀. ẹ kọ́kọ́ bá wa sọ orúkọ yín ní kíkún náà fáwọn èèyàn. Orúkọ mi ni Sunday Olúwaṣẹ́gun fún mi Nurudeen Alao Balógun. tí gbogbo ayé mọ̀ sí Arizona Ogoilu bàbá orin. ọ̀dà ẹ kí àwọn tí wọ́n ń wò yín àwọn tí wọ́n ń gbọ́ yín ẹ kí gbogbo wọn náà ẹ kí wọn. Mo kí tọmọdé tàgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kẹ́yìn tiwa, mo kí bàbá, mo kí màmá. Ojú òní tí gbogbo yín o. Wọ́n ti fẹ́rẹ̀ ayọ̀. Tó bá ti ń wò wá báyìí kò kàn máa ṣàmì ọ̀rọ̀ ẹ ti dayọ̀. Ẹ ṣé. tó bá dúró tó gbéga. ẹja ti fi pẹlẹbẹ káyé mọ́ọ̀lẹ̀ jẹ́ bí àṣà ẹ̀yin bàbá àgbà. Olúperry o ìlú lẹ ti ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ bàbá yìí. Mo ń bá yín sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn. ní Chicago. Chicago lẹ ti ń bá wa sọ̀rọ̀ láti ìlú Amẹ́ríkà lọ́hùn. ẹ jẹ́ ń béèrè báyìí ná ọmọ ìlú wo gangan ni Olúperry ọmọ ìlú wo gangan ni. Ọmọ Abẹ́òkúta. Bẹ́ẹ̀ ni ìyá dẹ̀ jẹ́ ọmọ Àwórì Yewa.
bó o lórí kì í tilé ọ̀dọ̀ yín ṣe lọ. lóòótọ́ wọn ń gbọ́ ìyẹ̀rú ọ̀sìn ọmọ lọ́fà mọ́jọ́ lálọ́mí abíṣújó kọ yàtọ̀ òrò ọ̀fà torí ìjà ọ̀fà láti wá lẹ́gbàá wọ́n ṣe máa ń kì wá nìyẹn wọ́n dẹ̀ máa ń kì wá ní ọmọ gbòógì ìdí ẹ̀fọ́ ikú nímú ajata ògbọ́gọrù gbòógì nìyẹn lábẹ́kúta wọ́n ṣe máa ń kì wá nìyẹn mo rántí pé màmá dádì mi máa ń kì mí dáadáa then kan tó di pọ́n ṣaláìsì so kí n tiẹ̀ mọ̀ púpọ̀ lórí yẹn. ẹni lọ́lá ẹni mo Jésù mo bá ẹ yọ̀ bàbá mi máa ti báyọ̀ dé wọn lẹ́nu lọ́kàn. mo fẹ́ kárí ọjọ́ ìní pupa tẹ́wọ́ dáadáa ìyá mi sì ti báyọ̀ dé ọmọ ti dára yọ. Oluperry o. oúnjẹ o atọ́kùn. àwọn èèyàn mọ̀ yín sí onílù àrà ẹ jẹ́ wá bèrè báyìí gan kí ni ìtumọ̀ Oluperry kí ni ìtumọ̀ ẹ̀. ká dúpẹ́ fọlọ́run olú yẹn wá gẹ́gẹ́ bí nǹkan tó bá jẹ́ tó borí náà láyé máa ń pè bẹ́ẹ̀ tó bá borí láyé máa ń pè bẹ́ẹ̀ ẹni tí ò bá borí wọn ò ní pè lólú ó dàbí kéèyàn sọ pé olú ọmọ kéèyàn sọ pé olú ayé kéèyàn sọ pé olú ńlá tó bá borí tí atọ́kùn sọ̀rọ̀ kan lẹ́ǹkan iṣẹ́ ń gbọ́ mi. mò ń gbádùn yín. tí ọlọ́run fẹ́ aṣòro ṣe bí nǹkan tí Èdùmàrè lọ sí pé ẹni tọ́lọ́run bá bá ṣe ló dájú kọ́lọ́run fún ṣe lọ ẹni bá bá ṣe wọ́n ń pè ní Oluperry bí kan máa sọ pé olú ńlá olú ayé olú ọmọ olú ń jẹ́ olú ọlọ́run ṣe wá ní olú nídìílé wa ọba ti jẹ́ olú ọgbọ́n bí pé èèyàn ń bọ́ olúwa jórúkọ ni olú náà ló bẹ̀rẹ̀ orúkọ kábíyèsí Elédùmarè ìbà. ọ̀dà bàbá. bàbá o bó o ní ẹ ṣe bẹ̀rẹ̀ ìlú yìí náà ìlú lílù ìbò lẹ ṣe bẹ̀rẹ̀ wọ́n kọ́ yín ni àbẹ́ ní tálẹ̀ǹtì ẹ̀ àbí ẹ jogún ba àbí bò ní. ká dúpẹ́ fún Elédùmarè ọba ògo òun ló ń ṣohun gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo lásìkò gbogbo. bẹ́ẹ̀ni. ló ń lùlù wọn lùlù ń dilé wa rí bàbá mi tí mo dẹ̀ mọ̀ pé ń lùlù ṣọ́ọ̀ṣì náà máa ń lù fún nígbà yẹn àwa ń kékeré ìgbà ta lajú ṣe mọ̀ pé tó bá máa kọ́kọ́ bímọ tuntun sílé ayé tó bá lajú gradually á develop so later á expose sáwọn nǹkan kan. bẹ́ẹ̀ni. so àwa ti lùlù àwa náà dé bẹ̀rẹ̀ pẹ̀lú lù ṣọ́ọ̀ṣì ìlú ọlọ́wọ́ ṣọ́ọ̀ṣì tó máa ń pè ní bass and tenor táwọn kan ń pè ní àkúbà because ọmọ kérúbù lèmi. but bàbá mi ló máa ń lu sákàrà nígbà yẹn n fẹ́ lè sọ fún ọ lẹ́ni àkọ́kọ́ lu sákàrà níjọ kérúbù ọ̀ fún ṣọ́ọ̀ṣì ṣá oúnjẹ lu sákàrà bí gángan àwọn ìlú ọlọ́wọ́ yẹn náà ló wà bẹ́ẹ̀ ti pẹ́ so ni mo rí tó ń lù mí kàn máa ń gbé ń tèmi máa ń lù ní tán gbé sí màá kàn máa fi so kò sẹ́ni tó lè sọ pé òun lòun kọ́ mi ń lù lẹ́yìn ọbẹ̀ Elédùmarè. ẹ wí nǹkan kan náà ká gbọ́ pẹ̀lú ìlú náà ẹ wí nǹkan kan ká gbọ́. Oluperry ọmọ balógun ìlú rẹ̀ ìlú bàbá orin ìlú rẹ̀ ìlú ọkọ orin ìlú rẹ̀ ìlú rẹ̀ àkúnlá orin àkúnlá ohùn ohùn gbádùn bí ó dùn máa lòlù sí ẹjọ́ orin gbádùn bí ó dùn máa lòlù sí ẹjọ́ mo ti lòlù sóhùn tí ó dùn rí táyé sọ ohùn yẹn dùn ohùn yẹn dùn ohùn yẹn dùn lọ ìlú rẹ̀ ìlú bàbá orin ìlú rẹ̀ ìlú ọkọ ìlú rẹ̀ ọlọ́run ọba ìbà àkọ́dá ayé ìbà àṣẹ̀dá ayé ìbà ìbà ọkùnrin ìbà obìnrin àtàṣe lóhùn mọ́ ìbà ọba ọ̀dọ́ bàbá bá mi. ọ̀dà bàbá o nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ó tó ọdún mélòó wa ní kàkà ní mímí méjì mẹ́ta ó wá tó ọdún mélòó gan tẹ̀ tí ń lùlù ó tó ọdún mélòó. tí mo mọ̀ fúnra mi tí mo ti ń lùlù kí n sọ pé 1982.
tí mo expose but mo ti ń lùlù church láti bí 78. 1978. mo ti ń lùlù church tí ń lùlù ní ṣọ́ọ̀ṣì. nínú church a máa lùlù àti mọ nǹkan wọ́n ti ń pè wá pé wá lùlù ní church bí báyìí wá lùlù ní church bí báyìí ẹ pé Ṣẹ́gun wá kó wá lùlù ní church bí báyìí kó wá lùlù ní church tọ̀hún torí mo mọ̀ lu ọlọ́wọ́ yẹn lù dáadáa gan dìsín náà kò sí nǹkan tá a lè fi sọ nígbà yẹn tí mo lù. Òṣèlú Elédùmarè mi ò nírú Elédùmarè Amẹ́ríkà ni ní gbogbo àgbáyé ni òṣèlú Elédùmarè. Ó dà bàbá o àwọn wo lẹ ti lùlù fún gan àwọn wo lẹ ti lùlù fún tó jẹ́ àwọn òṣèré ńláńlá eléré àwọn olórin ńláńlá tẹ ti lùlù fún. ẹ béèrè àbí ta ti ń lùlù fún bọ̀ àbí tàwọn ti ńláńlá. tẹ ti ń lùlù fún láti bẹ̀rẹ̀ títí dé. àwọn ni mo ṣe ń béèrè àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. mo bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tájọ bẹ̀rẹ̀ gangan gbà yẹn ń pè ní Lukman Babandagbe ní Òyìnbó mẹ́ta ẹni tó kọ́kọ́ dé mẹ́ta mú nìyẹn táwọn tó ń gbọ́ kọ́ máa gbọ́ mi nínú àwọn ọmọ kéékèèké tán jọ jáde ńgbà yẹn tọ́jú orí wọn sì tó ní kinní díẹ̀ nígbà yẹn Lukman Babandagbe lẹ́yìn Lukman Babandagbe Látítẹ̀kòyé Òyìnbó. Látítẹ̀kòyé Òyìnbó. ìdí àwọn ojúlówó kò sọ àwọn ìgbà yẹn máa ń pè kankan ní ṣàjẹ lọ sáré lùlù fẹlẹ lọ ṣe gbá lọ ṣàwo ẹlòmíràn kí ọmọlẹ àfihàn kó wá lùlù àwọn tó jójú lówó ni mò ń sọ yẹn. lẹ́yìn yẹn tí mo kúrò ìrìn àjò yẹn mo bá Táyọ̀ Fúlàní ṣeré ó wà ní Dublin. Táyọ̀ Fúlàní. ó wà ní Dublin báyìí. ìgbà tí mo kúrò lẹ́yìn Táyọ̀ Fúlàní yẹn tí mo padà mo wá bá Àtàwẹ́wẹ́ ṣeré. Súlẹ̀ Àdìó. yóò Àtàwẹ́wẹ́. lẹ́yìn tí mo bá Àtàwẹ́wẹ́ ṣeré bọ̀ mo bá Lukman Ọ̀gbàrà ṣeré. Lukman Ọ̀gbàrà. mo bá Lukman Ọ̀gbàrà ṣeré. àkàwọn míì lẹ́lẹ́gbẹ̀gbẹ́ o àwọn tó jójú lówó ni mò ń sọ yẹn. lẹ́yìn Lukman Ọ̀gbàrà mo bá Ashimiu Ajéborí Gbafídà. Ashimiu Ajéborí Gbafídà lọ́hùn-ún nígbà náà láyé ìgbà náà lọ́hùn-ún. bẹ́ẹ̀ ni so lẹ́yìn Ashimiu Ajéborí Gbafídà King Dr. Saheed Òṣùpá wọn bá ṣeré títí di àsìkò. ẹ bá Alhaji Dr. Saheed Òṣùpá ṣeré tó ọdún mélòó. ó wọ 17 years o. 17 years. wọ́n ní ẹ ti rìtáyà ìgbọ́ṣẹ́ lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni òtítọ́ ni kò sí rọ́ńbẹ̀ ní rìtáyà nílùú gbọ́ àwọn rẹ́kọ̀d tí mo ti ṣe. ṣé kìí ṣe wípé gbọ́mi sí omi òótọ́ kan wà láàrin ẹ̀yin àti Dr. Saheed Òṣùpá tó fi jẹ́ pé ẹ fi bá wọn lùlù mọ́ torí àwọn èèyàn ń sọ káàkiri ìgboro àmọ́ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà ṣe máa ń pa lówe. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí gbọ́n mi sí omi òótọ́ kankan ju wípé mo rò ó fúnra mi ni pé òdìdàdà bá kú ká tó mọ iye ara wa. bí ẹ̀dá tó ṣiṣẹ́ náà láyé títí tó bá yá ó yẹ kó gba ìsinmi náà ni. ìsinmi wọn ló ń fúnni nísinmi o àwọn kan máa ń sọ pé ọjọ́ kú lọ́jọ́ ìsinmi ṣùgbọ́n kò sí àwọn tó lè máa rò wípé bóyá bóun ṣe ń ṣiṣẹ́ kan náà kóun dẹ̀ ṣiṣẹ́ yẹn náà títí tó báyìí ṣe pé mo ṣiṣẹ́ yìí inú mi dùn nǹkan báyìí ni mo rí o àwọn kan tún wà káwọn tó dẹ̀ tún ń bọ̀ lẹ́yìn ibi tá a bá dé ká dìde fáwọn kan káwọn náà lè jẹ ọlá ẹ̀ àwa ti lù 70 years àwọn èèyàn ti rí wa àwọn kan dẹ̀ ń lù tán wà lẹ́yìn wa tán bá fi inú kan ṣe ẹ̀yin náà ẹ̀ kọ̀ǹtínù láti bẹ̀. Jẹ́kàn rí èdè náà. ọ̀dà torí àkókò wa ẹgbọ́ kankan wáyé nígbà kan torí tó dájàlẹ̀ tó dá controversy ilẹ̀ wọ́n ní Oluperry ní ìlú ní bàbá orin bóò ló ṣe jẹ́ ẹ ṣàlàyé rẹ̀ ṣé lóòótọ́ ni bóò ní ìlú ṣe jẹ́ bàbá orin. ní Psalm 149 verse 3
ẹ lọ kà ó ní fi ìlù àti dùrù yin Olúwa kọrin sí Elédùmarè. Ó bá kọ ní Psalm 150 verse 4 ó ní fi ìlù àti ijó pẹ̀lú dùrù ẹ lọ kà yìí tó kù. bàbá rẹ̀ ṣe wá mọ bíbélì báyìí. Ẹ gbọ́ ni mo ní wòlíì ní mí, mo ní mo jẹ́ ọmọ kérúbù, àdúrà ni máa ń ṣe. Ìtorí ẹ̀ náà ni wọ́n ayé ò ṣe tẹ̀ wá ká dúpẹ́ fún bàbá Elédùmarè. Mo láìpẹ́ Ọlọ́run gan. Mi ti ń sọ kò dẹ̀ lè séyàn kan tó máa sọ pé báyìí gbogbo nǹkan tá máa ń sọ tá máa ń ṣe àdúrà ni. Tó bá ládùúrà ò kì í gbà wẹ́ ní ìmọ̀ tiẹ̀ ó lọ́wọ́ kan kánú ni àdúrà ni. So ìgbà tó náà ti sọ bẹ́ẹ̀ ó tiẹ̀ jẹ́ pé àwọn kan ló kọ kínní tẹ́yìn náà bá wò dáadáa atọ́kùn olótù ẹ jẹ́ ká jọ rò ó nà. Ẹ̀ ń pè Ayéfẹ́lẹ́ nǹkan ẹ̀ náà sì ń gbádùn ẹ̀ tí ó ní táyéfẹ́lẹ́ kan náà náà tó yẹn ni àbí rídìmù táwọn èèyàn kọ́ ẹja sọ tòótọ́ ọ̀rọ̀ sábíà. Ṣé pọ́síbù kó lórin máa kọrin kó má lùlù tó bá ka kapẹ́là títí ààrẹ wọn wá táyà onílù lè máa gbọ́ kó máa fi ẹ̀njọ́ ìyá rẹ̀ àwọn èèyàn máa wò náà wò wọ́n á wò ojú olórin lọ níbi tó lórin kan bá ti wà tó ti ń dá kọrin tí ò ṣe pé kọ́mọ báǹdì sẹ́yìn táwọn èèyàn ti mọ̀ pé létà ó máa padà fáwọn ń lù adẹni àbùtò. Bọ́ táwọn bá kóra wọn jọ tó lórin dúró síbẹ̀ yẹn tó dá dúró tí ò kọ́mọ báǹdì sẹ́yìn ẹja àwò báyìí kó wá máa kọrin bẹ̀ káwọn onílù bíi mẹ́fà kan wà bí kán máa kọrin káwo ẹni tèrò káwo bí tèrò máa lọ láwọn tí wọ́n mọ̀ wọ́n bóyá ibi tí orin wà náà máa yà sí ni o àbí ibi tí ìlú wà. Olórin yìí ò kọ́mọ báǹdì sẹ́yìn ni mò ń sọ ẹ gbọ́ mi dáadáa o. Bẹ́ẹ̀ ni ó yé mi. Àbá àti tẹ̀gọ̀ automatically ìlú ní bàbá orin ṣètìgbà ọmọkùnrin jọmọbìnrin lọ láti gbà. Eré bí èrè láti eré kéré tó di iṣẹ́ akẹ́fàmọ́ṣẹ́ ní ìṣẹ́gbẹ̀wò iṣẹ́ lára wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò. King Sunday Balógun Ogoilu mo wà pẹ̀lú yín mo ti rí yín mo wà pẹ̀lú yín. Àjọ ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ látàárọ̀. Ìgbà tá bẹ̀rẹ̀ láyé ọjọ́ òun màmá rẹ̀ ọmọdé tàgbà náà sọ̀pọ̀ lẹ́la ń ṣe tó wá sábàbí kí bàbá àti. Bàbá òkú tó pẹ́ lọ lórí ètò yìí àwọn challenges wo lẹ ti face àwọn àdójúkọ wo lẹ ti dojúkọ lọ́rọ̀ pé à ń lò lóyè. Ká dúpẹ́ fọlọ́run ojoojúmọ́ nínú Ọlọ́run ń dùn wọ́n ní ta ló ń bínú ipòkípò tẹ́dà bá bá rẹ̀ tó bá jẹ́ challenges náà làwọn èèyàn máa ń pè é ẹ jẹ́ ká put ẹ̀ bẹ́ẹ̀ but nǹkan téèyàn bá ní passion fún láti ilẹ̀ kò yẹ kó dispute èèyàn later so kéèyàn máa dúpẹ́ ni so challenges yẹn ní. ẹ jẹ́ ká gba ìpè ó dà pé the marshal ló ń pè wọlé the marshal yẹn káàbọ̀ sórí ètò orí ètò ọ̀rọ̀ sí ti la wà. Ẹ káàsán ṣàlàáfíà lẹ́wà. Ẹ kú ètò náà o. Àwa nìyẹn wọ ọlọ́run bá mi ìdùnnà ló ń ṣètò Oluperry ló wà lórí ètò. Òun náà la fẹ́ bá sọ̀rọ̀. Wọ́n gbọ́ yín. Oluperry ìlú wa bá a lò. Oníbàjẹ́ o kábíyèsí bàbá. Tó ẹ kú iṣẹ́ náà ọpọlọ yín ò ní dàrú o. Àmín o bàbá o àmín Jésù àmín. Ẹ kú jọ mẹ́ta a gbọ́ wuyewuye lálẹ́ àpàṣẹrí lórí ètò ká tún pè báyìí pé àwọn ní ẹ̀ sí lọ́dọ̀ Saheed Òṣùpá mọ́. Bẹ́ẹ̀ni ní ti ara ni o ní tẹ̀mí o. Wọ́n ní ní tara ni wọ́n ní kì í ṣe ní tẹ̀mí o. Ìbúlẹ̀ wá wà báyìí o. Mo wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ibẹ̀ ni bàbá ti ń mú nǹkan jẹ. Àbá ìdúpẹ́ o. Mo múra kẹ́. Ṣé bàbá? Èmi náà yóò fún mi lọ fún mi o. Àmì àṣẹ Èdùmàrè.
ṣèlú lè wá lù lọ́wọ́ abẹ́ ìfàṣẹ́ abẹ́ ti ṣẹlẹ̀ pátápátá. wọ́n ní kí lẹ̀ ń ṣe ń lu Amẹ́ríkà ṣé lù lẹ̀ ń lu abẹ́ ń faṣẹ́ abẹ́ ti fi ṣẹlẹ̀. ní ti ara pé mo kúrò lórí stage láti máa lùlù ni pé láti máa tẹ̀lé olórin lẹ́yìn ìlú náà ni mo ṣì ń lù ní kọ́nsáàtì tèmi. Ẹ̀bùn yẹn mo dẹ̀ ń lù nílé Ọlọ́run kan tí mò ń ṣe ń sìn nìyẹn mi ìlú fónífújì pé wọ́n máa rí mi lẹ́yìn onífújì. Àwọn kọ̀ọ̀kan máa ń pè mí lóòótọ́ mọ̀ pé oríta fi kòwé kò lè kúrò ńbẹ̀ ṣùgbọ́n mi lè dé sí Nàìjíríà sí kí n tó wá máa ní ìlú fónífújì padà. Ẹ̀kan náà wà tó fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí n gbé fún. pápápá ẹ gbé fún wọn. Mò ń rẹ́kẹ́ mò ń wò díẹ̀. Àwọn ti Dublin rèé. Ohun yẹn. Mò ń rẹ́kẹ́ mò ń wò díẹ̀ wò. Táyọ̀ Kúta ní bàbá àgbàlagbà gbogbo Dublin. Táyọ̀ Kúta ní díẹ̀ ni mo bá dúpẹ́. Níbàjẹ́ o bàbá. Àwọn tí ń ní Dublin yẹn. Níbàjẹ́ bàbá àgbàlagbà. Látọ̀dọ̀ the Masha Entertainment tímọ́tímọ́ kábíyèsí ọba Ibrahim. Agbára náà. Sórí ètò yẹn. Bẹ́ẹ̀ ni o. Promoter mi nìyẹn o. Bàbá o kábíyèsí ọba Saheed Ibrahim ń kọ́ nílùú Dublin lọ́hùn. Ọba Saheed wà á ṣẹ̀sọ̀ tó ń sìn ní. Ẹ sọ fún wọn tó mo fohùn ránṣẹ́ sí wọn tó Omoloju Olodumare kí wọn. Àlàáfíà ló wà Oòduà nìyẹn kábàtà. Ó dáa ẹ ṣeun ẹ bá wa dá sétò. Ẹ ṣe pẹ́ẹ́lí a máa sọ̀rọ̀ létà. Kò sí wàhálà ó dáa. Ṣé bàbá? Ó dàbọ̀. Ó dàbọ̀. Ìfọ̀rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ. Ẹ jẹ́ sáré gba ìpè bíi méjì mẹ́ta. Ẹ̀yin tẹ́ fẹ́ bá Oluperry sọ̀rọ̀. Láyé òkú yọ. Torọ́pọ̀ èèyàn tó bẹ̀rẹ̀ erí bọ́ lórí. Gbogbo ẹni fẹ̀rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ. Torọ́pọ̀ èèyàn tó bẹ̀rẹ̀ erí bọ́ lórí. Gbogbo ẹni fẹ̀rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ. Nọ́mbà tí ẹ pè wá sí lórí ètò yìí +44 2035 19 7611 +44 2035 19 7611. Ó yẹ máa pè wọlé láàrin ìṣẹ́jú márùn-ún péré. Ẹ bá Oluperry sọ̀rọ̀. Láti ìlú US +131 520 35 498 +131 520 35 498. Lateef Makanjuola wọ́n ní kí Oluperry. Sàlàkọ́ Samson Olúṣẹ́gun. Tósìn Akínṣẹ̀yẹ wọ́n ní kí Oluperry. Gbogbo ẹni bẹ̀rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ. Torọ́pọ̀ èèyàn tó bẹ̀rẹ̀ erí bọ́ lórí. Gbogbo ẹni bẹ̀rẹ̀ torí rẹ̀ láyé òkú yọ. Torọ́pọ̀ èèyàn tó bẹ̀rẹ̀. Táíwò Adéhùsì Máyẹ̀kúndùn wọ́n ní good job Oluperry ọba ìlú. Olùkọ́ Yusuf Ẹlẹ́rìí Bàbá God wọ́n ní 17 years no be ṣeré-ṣeré. Ìyàwó bàbá láti London káàbọ̀ sórí ètò. Emmanuel Ogbonna. Olúwọlé Akíndélé Akíngbùwà Olúwatósìn Oyèwọlé. Mercy yes Akínkùgbé Olúyọ̀mádé Ṣadé. Ìgè Ọlábíjè. Ẹ fẹ́ bá Oluperry sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì. Abdulkadir Abu Jabil Jamiu. Níyì Àlùkò wọ́n làwọn rí ICU Perry. +131 520 35 498. Ìlú Amẹ́ríkà +131 520 35 498. Victoria Akinusi Lawal JP. Sísítà mi ni wọ́n ní welcome to United States of America. Àpàṣẹ Ọlọ́run dá Olúwa ṣeun. God is love wọ́n ní ẹ bá mi kí Oluperry. +44 20 35 19 7611 àti +131 520 35 498. Oluperry o kí ni nǹkan tí ẹ ń pòpọ̀ fáwọn èèyàn yín lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni káwọn èèyàn yín máa retí.
lágbára Ọlọ́run ló ní àdéhùn, ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti bá ṣe lórí ohun gbogbo ṣe. bẹ́ẹ̀ni. Nǹkan pọ̀ lóríṣiríṣi, nǹkan pọ̀. Wọ́n pè yín wọlé. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàárọ̀, ṣàlàáfíà lẹ́wà. Àlàáfíà ni Òfọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá ló sọ̀rọ̀ láti Maryland. Ẹ káàbọ̀ sórí ètò Ọ̀rọ̀ Ìṣítí. Oluperry wà lórí ètò. Àwọn náà ń gbọ́ yín. Brother wa Sunday àti yín o, ẹ fi iṣẹ́ náà o. Ẹ ṣé gan o, ẹ ṣé gan o, kò ní bàjẹ́. Ọlọ́run máa wà létí yín o. Àmín Jésù Kristi, àmín Jésù, àmín Jésù. Inú wa dùn náà ni ẹ̀rọ gbọ́ pé torí wuyewuye bóyá ọ̀gá yín ẹ̀ṣọ̀gá wọn jà wọ́n jà. Ẹnu mi dùn nígbà tí mo gbọ́ pé ẹ ti wà l'Amẹ́ríkà. Ire tó wà nínú ìlú yìí náà lè máa kó lọlé lágbára Ọlọ́run. Àmín àṣẹ Èdùmàrè. Ní Èdùmàrè. Ẹ ṣeun. Ẹ ṣé màmá. Mo yọ̀ fúnra mi o. Mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi o. Kò ní bàjẹ́ fún yín, ẹ ṣé. Ẹni f'Olúwa, ẹ ṣé ìyá mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá ẹ̀ ń bá bọ̀ tẹ́lẹ̀, mo ní kí ni káwọn èèyàn yìí máa retí kí lẹ̀ ń pò pọ̀ lọ́wọ́ fún wọn báyìí. Mo retí DOP, Drum of Praise. DOP, Drum of Praise. Drum of Praise. Àti rí Song of Praise. Yeah, but ilé DOP, Drum. Ìkìlù ni ó jẹ́ ni àbí orin Olúwa. Bí orin bẹ̀. Ló dífá fún gbogbo àwọn iṣẹ́ tí mò ń ṣe, ó dàbí kó ní gìtá máa ta gìtá ń sìn, á dúró síwájú, á máa ta gìtá ẹ̀, á dẹ̀ máa kọrin. Àwọn bàbá wa China tún kọrin ni. Ẹni sùúrù ẹ̀gbọ́n mi yé, ẹ jẹ́ ń papọ̀ mọ́ òkun yẹn yọ kó lè yé wa dáadáa. Àwọn bàbá wo bí kọ̀mọ́ndà bàbá Sànní Adé, bàbá Wákè ìdá ìró ní, wọ́n máa dúró síwájú báyìí, wọ́n á gbé gìtá dání. Gìtá wọn máa kọrin, wọ́n á dẹ̀ máa lead. Later ni wọ́n fi lẹ́gbẹ̀ẹ́ gìtá mọ́. Ó ní keyboard, ó ní ẹ fi ìlù dùrù, ẹ fi yìn mí. Ó ní keyboard náà dùrù, agbèsíwájú báyìí. Àwọn pè àwọn ní high life. Kí ló dé tí ìlù náà ò lè máa sọ̀rọ̀ kó dẹ̀ tún máa sọ nǹkan tó ń sọ jáde? Kábíyèsí Ọlọ́run. Ó ti dolóògbé báyìí tó ń lùlù kòkòrò bó ṣe máa gbé sáńbà ẹ̀ ní. Àìdè máa kọrin. Nínú àwọn orin wọn làwọn èèyàn sọ di àgídìgbò fàǹtí level. Àgídìgbò fàǹtí lónìí. Àwọn ìlú tẹ́ ẹ mọ́ lù yẹn, báwo ni inspiration yẹn ṣe ń wá náà? Bó lẹ ṣe máa ń rí? Ṣé ẹ bá sùn ni àbí bóyá àyẹ̀kàn gbọ́nbì kàbí bò? Àbẹ́ iṣẹ́ yìí ló máa ń fọ̀mù ẹ̀ àbí bò ni? Ọlọ́run ló ń fi sí mi ní orí, ìdúpẹ́ fọlọ́run gan. Ìtorí ẹ̀ ló fi jẹ́ pé mi ń fi bẹ́ẹ̀ ẹlòmíà ní Apẹ́rí kò lè lùlù ẹlòmíì lo Òṣùpá ló máa ń lù, but adúpẹ́ pa máa ń ṣe àwọn rẹ́kọ̀d tí ò ń ṣe Òṣùpá táwọn èèyàn máa ń pè mí dáadáa because máa ń produce náà àìmọye rẹ́kọ̀d tó jẹ́ pé mi ni máa ń lù nígboro. Wọ́n torí láti wọ́n ṣẹ́ mi lé bí orin ọba náà ni ọba ní bóní bá pe bẹ́ẹ̀ ní àkúfọ́ ayaba kan. Ẹja tún gbà pé ná. Hello the caller. Hello. Hello, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá wọlé. Ẹ̀yin ló ti bàbá lọ ló ń sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò màmá. Màmá nìyẹn. Èwo náà ṣẹ̀ṣẹ̀ wà. Àlàáfíà la wà dáadáa ni o. Oníbàjẹ́ o màmá. Ẹ kú ètò. Oluperry ló wà lórí ètò pẹ̀lú wa lónìí. A máa túnṣe o. Mo fẹ́ kí wọn ni. Àwọn náà ń gbọ́ yín. Ẹ̀yin lójú Elédùmarè. Abọ́lọ́run tó rúkọ ńlá ìyá wọn. Ojú òní tì yín o. Wọ́n ń gbọ́ yín kétékété màmá ẹ mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ń gbọ́ yín. Ojú òní tì yín ìyá wọn. Kí wọ́n ní pé wọ́n kú iṣẹ́ takuntakun tó ń ṣe o. Ọlọ́run á wà pẹ̀lú wọn. Àmì àṣẹ Ìdùmarè. Mi bá mi wọ́n ṣàmì gidigidi. Ojú òní tẹ̀yìn náà iṣẹ́ yóò ní ṣiṣẹ́. Àmì àṣẹ Ìdùmarè wọ́n lákàndò ní mú yín lọ́wọ́ tẹ́ fi ń lùlù náà. Àmì. Ẹ ṣé màmí, ẹ ṣé màmí. Mo ní èmi náà bá yín fi kún ni mo ní àkàndò ní mú wọn lọ́wọ́ tí àwọn fi ń lùlù pé ẹ̀yin ló ní kí n sọ bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run ọba àkàndò ní mú wọn lọ́wọ́ lágbára Ìdùmarè. Àmì àṣẹ Ìdùmarè. Ẹ bẹ̀rẹ̀ ní kí n kéye mi a máa júṣe o.
àmì àṣẹ. àmì àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun màmí. Ẹ ṣeun màmá. Ó dáa, ẹ ṣeun. Mo ní ìṣẹ́jú méjì péré lórí ètò yìí kí n tó máa lọ. À ń sọ̀rọ̀ kankan nípa bí ẹ ṣe ń rí bí Ọlọ́run ṣe máa ń fún yín. Ẹ̀yin náà ẹ ní Ọlọ́run ló máa ń fún yín. Yóò ṣáà ní nǹkan tẹ́yìn náà, yóò ṣáà ní ipa tẹ́yìn náà ń kó fúnra yín náà kó tó pọ́ Ọlọ́run gan náà fún yín. Bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́ tó ṣíṣì kan tẹ́ máa ń fọ̀ọ̀mù náà. Ipa tí mò ń kó ni pé mo fi tọlọ́run síwájú nínú iṣẹ́ tí mò ń ṣe. Sípa mo fi tọlọ́run síwájú, mò ń bèrè fún Ọlọ́run ọba síwájú. Kò sí nǹkan míì lójú bẹ́ẹ̀ lọ. Kó tó jẹ́ pé bẹ́ẹ̀ ni táwọn èèyàn máa fi sọ pé ìlú Perry ó máa ń yàtọ̀, ó máa ń fọ̀ọ̀mù ẹ̀, ó máa ń ṣe gbá nítorí pé mo fi tọlọ́run síwájú ni. Gbọ́ bí tí ẹni tí ń wò yìí, Oluperry Abdulkadir Abu Jabir Jamiu láti ìlú Riyadh ní Saudi Arabia làwọn tí ń wò yìí. Ẹ ṣé o bàbá. Àlàní Àríoríyọ̀mádé wọ́n wò yìí láti ìlú Philippines lọ́hùn-ún nítòsí Malaysia. Wọ́n ti wà ní aago mọ́kànlá lóru báyìí. Aago 12 òru ni wọ́n fẹ́ lù lọ́dọ̀ wọn. Àmọ́ wọ́n torí ti ètò yìí wọ́n wà lórí ìlà wọn lọ. Adéyẹmí ẹ ṣeun. Ẹja sáré gbà pé kó tó di pé a tún. Hello, Dikola. Hello. Ẹ ti wà lójú òpó, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ultimate ló ń sọ̀rọ̀ láti New Jersey. Kí lẹ pé orúkọ yín? Ultimate nìyẹn ní àlùkò. Kò ní bàjẹ́. Àwọn promoter wa nìyẹn. Kò ní bàjẹ́ bàbá. Oluperry ń gbọ́ yín ketekete lórí ètò. Kò ní bàjẹ́, Ultimate promotion ní New Jersey. Kò ní bàjẹ́ o. Kò ní bàjẹ́ o. Ẹ kú ìnáwó ọjọ́. Òótọ́ ni Olúwa lè fi tọ́pẹ́ rẹ̀. Òótọ́ ni ìlú ní bàbá orin. Àṣà tí ṣe wọlé àṣà àtẹ̀ní ìlú tó tẹ̀. Oríláyé àtijọ́ ìlú náà kọ́kọ́ ń lù kó tó di pé wọ́n kọrin sí i. Ìyàn kọ́ dá nǹkan kan láti ìyàn kan ló kọ́kọ́ ìyàn kan kọ́kọ́ máa dá nǹkan kan lẹ̀ báwọn èèyàn má jẹ máa bẹ́ẹ̀ni tó máa fọ́lò ẹ̀. Bẹ́ẹ̀ni. Títẹ̀rí bá lo ìlú ní bàbá orin kò parọ́ kò dẹ̀ jáde pa. Nínú ọ̀rọ̀ tó dẹ̀ sọ ó ní ká máa rántí kò dìgbà tá a bá kú tán ká tó mọ iye ara wa. Bẹ́ẹ̀ni. Ìmọ̀tọ̀ kan tó ní lọ́kàn láti fẹ́ sí. Bẹ́ẹ̀ni. Ó yẹ ká máa recognize àwọn onílù tó tọ́. Torí gbogbo àwọn abápẹ́lẹ́ ilé nìkan máa ń rí wọn rí nílù. Bẹ́ẹ̀ni. Ẹ bá ṣàkíyèsí eré tó ń ṣeré náwàdé sí ń gbogbo àwọn ọ̀gá onírè gbogbo wọn sì àwọn ẹ̀mí láwọn tó pọ̀ lókè ẹ̀ nínú kankan. Bẹ́ẹ̀ni. Ànírẹ̀ tó lùlù ànírẹ̀ tó bẹ́ẹ̀ni àwọn nìkan la máa ń rí bẹ́ẹ̀ni. Ọba tẹ̀sí dára jákẹ́ẹ̀tì wọn náà tẹ́ bá máa wo àwọn nìkan náà máa rí. Jákẹ́ẹ̀tì kan mo gbọ́ lẹ́nu ọkọ̀ tó eléré kan tó ní ọ̀gá eléré gidi sọ fún wọn pé bẹ́ẹ̀ni náà fẹ́ wù bóun náà fẹ́ rí. Ọ̀gá eléré ló sọ yẹn. Tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ lẹ sọ. Ó yẹ káwọn eléré olórin kan máa recognize àwọn báńbọ ìfún wọn náà. Òótọ́ lẹ sọ, òótọ́ ọ̀rọ̀ lẹ sọ. Inú dídùn ló mú ilé. Bẹ́ẹ̀ni. Ọmọọṣẹ́ máa dọ̀gá ọ̀gá ló ní dọ́lọ́run. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe wọ́n Ultimate bàbá. Màá fẹ́ gbà yín náà lálejò lórí ètò yìí náà láìpẹ́ bàbá. Tó ti ṣeé ṣe. Màá pè yín lẹ́yìn ètò. Ó dàbọ̀ ẹ ṣeun. Oníbàjẹ́ o. Ẹ ṣé o kò ní bàjẹ́. Àná tí mo rí sóhun mi ṣáyídó aláyé tí mo rí sóhun mi ṣàìdọ̀ bí mo wà àti tọ́ka ẹ̀. Mo kí obìnrin tẹ́ wà lórí ètò pẹ̀lú wa. Oluperry Arizona ló wà lórí ètò. Kí wọ́n tó máa lọ lórí ètò yìí náà.
Oluperry o mo fẹ́ kẹ́ fún àwọn èèyàn wa ní ìmọ̀ràn àwọn tí wọ́n fẹ́ dàbí ti nínú iṣẹ́ tí àwọn náà ń ṣe yìí tó yẹ pé ìlú làwọn náà ń lù tán ti rò wípé bóyá ìṣèbí ìlú lásán làwọn ń lù àwọn náà ò lè di nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ ló wà bẹ́ẹ̀ tọ́jú pé ìṣèbí ìlú làwọn ń lù lásán mo fẹ́ kẹ́ encourage wọn ẹ fún wọn nímọ̀ràn tó le. nǹkan tó mú apọmita tó ń di nǹkan tí kì í ṣe iṣẹ́ owó ẹ̀ á ń bọ̀ sí iṣẹ́ ọwọ́ ẹ̀bùn Ọlọ́run kí ló dé téèyàn lè di nǹkan ńlá experience ni bá ti ní humility endurance tó dẹ̀ wà playful mind ládùúrà tó dẹ̀ lóyà wà láyà débi tó fẹ́ dé mo rántí ọba orin nígbà tí ẹ̀yin èèyàn sọ pé à ń jà yìí náà tí mo gorí stage ẹni tó bá lọ wo. tí àwọn èèyàn táwọn èèyàn sọ wípé àwọn èèyàn ló sọ pé ìjà kì í ṣàwà. ẹ̀yin náà wà lára wọn. àwọn èèyàn. náà bílé ayé ṣe gbọ́dọ̀ wà nìyẹn ò gbọ́dọ̀ bínú. ìgbà tó bá orin máa rí ní ẹ jẹ́ kí Perry gòkè ẹ jẹ́ kí Perry gòkè àwọn èèyàn pọ́n mi lé ẹni tó bá lọ wo fídíò yẹn Perry back on stage. ọba ni ẹ jẹ́ ń kọrin fún Perry ẹni tó jẹ́ ó tiẹ̀ ń tẹ̀lé mi gan tínú wọn dùn pé àwọn rí Perry tí mi ì bá da inú àwọn èèyàn lè máa dùn jọ́nà lọ́hùn-ún ẹ jẹ́ ká rò ó ọba oní ní ẹ jẹ́ ń kọrin fún Perry ìyẹn kí Dr. Saheed Òṣùpá tó jẹ́ ọ̀gá mi ó ní Perry òtítọ́ inú pé ọkàn ó ní mí nìna ó ní tí àwọn kan bá ti kọrin tẹ́lẹ̀ fún ẹ tó fi gbẹ tó bá tẹ̀ tó ti kọ̀ mí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ilé ayé ṣe rí nìyẹn so ẹ̀yin lùlù ẹ̀dẹ̀ máa lonú kan nígbà tó jẹ́ pé Perry tó bá ń jà fún nǹkan kan onílù míì má dárúkọ Perry gan bó jẹ́ Àyànṣọlá kan níbì kan ó ń jà fún nǹkan kan ìgbà tó ń jà fún wọn lọ pé Àyàndélé kan bì kan ìyẹn ń sáré bọ̀ ń bẹ̀ ó ṣe ní sùúrù kó wò pé kí lẹ́ni yìí ń jà fún ó fẹ́ ṣerú kú ni ṣé kálùlù yìí náà ṣá kò lónú kan nìyẹn tó bá lónú kan tó wádìí pé kí ni Àyànṣọlá ń jà fún Àyàndélé ò ní bẹ́ lọ olórin náà fún onílù ní respect onílù náà dẹ̀ máa tẹríba fún aṣíwájú ni mo lè fún olórin àpọ́nlé ni ẹni tó bá ń lùlù tó bá ti pẹ́ nídìí ìlú bóyá mo bá láyé ó ti ń lùlù ni mo lè pè ní ọ̀gá mi ni òun kan ló kọ́ mi lù olórin tábà pè wọ́n lọ́gàá wa ìlú akọ̀ ń pè wọ́n bẹ́ẹ̀ nítorí pé bọ́lọ́run ṣe dálé ayé a ti mọ̀ tọ̀rọ̀ bílé ayé dẹ̀ ṣe máa wà nìyẹn pé òkun yín ó dàbí àwọn tó jó lórí ìlú ṣé àwọn náà mọ̀wé jù ni àbáwọn náà nílàkàyè jù tá fi fún ṣe ẹni tó wà lẹ́yìn wọn lè nílàkàyè jù wọn lọ ó mọ nǹkan jù wọn lọ torí pọ́lọ́run sọ pé ó gbà fún òun náà máa rí tiẹ̀ ó lè ní jù lọ́gán kò ní mọ̀ àbí lọ́jọ́ iwájú tọ́lẹ̀ máa sọ pé ẹni tó wà lẹ́yìn ju yí pé ká máa lonú kan gbogbo nílùú ó dẹ̀ múṣẹ́ níṣẹ́ dẹ̀ máa gbàdúrà bó jẹ́ irun ló ń kí bó jẹ́ ṣọ́ọ̀ṣì ló ń lọ ó ṣe pàtàkì bẹ́ẹ̀ni láti fún ẹ ní complete nǹkan tó ń fẹ́ ilé ayé ẹ̀. ó dáa ẹ ṣeun lórí ètò yìí pé àpèyẹ ẹ jẹ́ wa kò ní bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Èdùmàrè ọwọ́ tí ẹ fi ń lùlù gẹ́gẹ́ bí àmàmà wa ṣàdúrà lẹ́ẹ̀kan wọ́n ní àkàndò ní mu. àmì àṣẹ a máa rí yín bá pẹ̀lú àṣẹ Èdùmàrè yín náà á dàgbà ẹ fi ẹ ti fi lé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ kí n tó lọ náà ẹ̀yin náà ẹ ti ní tó bí ọmọọṣẹ́ mélòó kan tó ti kọ́ iṣẹ́ ìlú ní abẹ́ yín àti tó mélòó. ká dúpẹ́ fọlọ́run ká tiẹ̀ mú láti àwọn tí ó ń wà lẹ́yìn wa kiri yìí náà tàbí pé wọ́n ń kọ́ náà ni so àwọn míín náà dẹ̀ wà obìnrin wà ọkùnrin wà tí Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ pé ó yá ẹ máa gbọ́ báyìí náà ṣe ń ṣe o báyìí náà ṣe ń ṣe o. Àlàkọ́ Samson Olúṣẹ́gun wọ́n ń kí yín Tolú Àlàṣẹ Joy wọ́n kí yín níyì àlùkò wọ́n ní Perry Sona wọ́n ń kí yín apàṣẹ Ọlọ́run dá Olúwaṣeun Adésuyì sí Akeem Adékúnlé Julius Onídọlápọ̀ Lámídé Ọládìbàbà Tèmiládé Kètòyè kan láti ìlú Dubai àwọn ń kí yín babalẹ́lá Aminata láti Dublin lọ́hùn Fọlákẹ́ Ọlọ́runṣọ́nà Agúnbí Adéolúwàtòyìn láti ìlú Amẹ́ríkà Adémisùn nínú ọlá láti ìlú Europe lọ́hùn Títí Queen ọ̀nẹ́bù Fàṣásẹ́ Ọláríwájú Eríjogún ọlá láti ìlú Qatar Olúpẹ̀rí èèyàn tèmi tọkọ. ẹ ṣé bàbá. Ayọ̀mídé Isaac Olúwatóbi Adénúkẹ́ Mọ́rẹ́níkejì Àlí DJ Murphy Rẹ̀mí Balógun Shade gbogbo wọn ni wọ́n kì í pátápátá Alájà Fúnmi Adéyínká láti Dublin wọ́n kì í pátápátá wọ́n ní ká kì í ànírí
mọ jù báyìí lọ lórí ètò yìí lónìí nítorí wípé ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fà fún kò jẹ́. gbogbo kíkan náà lu o Saheed o gbogbo kíkan náà lu Saheed bíkì ṣe. ẹ bá mi dágbére fáwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n gbọ́ iṣẹ́ yẹn díẹ̀ sí kẹfì dágbére fáwọn èèyàn pé ẹ ti ń lọ náà fún ìgbà díẹ̀ náà. ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìṣítí Omoloju Elédùmarè gbọ́ gbọ́ dáadáa gbọ́ gbọ́ dáadáa gbọ́ ó kọ́ ní lọ́gbọ́n gbọ́ gbọ́ dáadáa gbọ́ ó fún ní lóye gbọ́ gbọ́ dáadáa gbọ́ ó dùn tó dùn tán gbọ́ gbọ́ dáadáa ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìṣítí ẹ̀yin lójú Elédùmarè ọ̀rọ̀ ìṣítí Omoloju Elédùmarè gbọ́ gbọ́ dáadáa gbọ́ ó fún ní lọ́gbọ́n gbọ́ gbọ́ dáadáa gbọ́. màá ṣe eré bàbá ẹ ṣe bàbá ṣe rí bíbá yìí màá kọ̀ tiẹ̀ màá yọ jáde báyìí màá wá jù sáfẹ́fẹ́ ẹ rí. ṣé dáwájú yẹn ń pa mí ṣe ẹ jẹ wa bàbá. agbára Ọlọ́run kí ẹ̀mí wa máa gbẹ kí ẹ̀mí wa gbogbo ẹ̀mí. ọjọ́ pàtàkì lọ́wọ́ ọlọ́ọ̀bà mi ìdùnnà tó fún wa létò tòní ṣe. ọjọ́ pàtàkì lọ́wọ́ gbogbo aláṣẹ iléeṣẹ́ My Sweet FM àti àwọn amójú ẹ̀rọ àti ẹnjìníà pátápátá gbogbo yín la kí. mo kí alájà Àforúkẹ́ Yusuf ẹ̀yin lójú bàbá gọ̀ táwọn náà wà lẹ́yìn wa tó jẹ́ kárétò yìí náà ṣe. ẹ ṣeun ṣeun Oluperry King Sunday Balógun Oluperry lélẹ́yìí. ọjọ́ pàtàkì lọ́wọ́ Alhaji Yusuf Idris Orílópé àti odò àwọn tá a jọ ṣètò papọ̀ lónìí. ẹ pàdé mi lọ́la lágbára Ọlọ́run ọba mi gbà lórí ètò wákàtí kan pẹ̀lú Ọlọ́run ọba èmi pẹ̀lú prophetess tó ní ológo náà láàjọ ṣètò lọ́la. àmọ́ ọ̀rọ̀ ìṣítí ó tún di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba mi ìdùà nígbà tí máa tún gbé àlejò míì wá sí orí ètò yìí. ẹ má bínú pé mi ò lè sọ àwọn nǹkan kan tá a máa fi ń kọ́ra wa lọ́gbọ́n àkókò ni ò gbà wá àmọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba mi ìdùà màá gbìyànjú láti sọ àwọn nǹkan kan. mo kí yín láṣẹ mo kí yín tológun. ó dàbọ̀ ó dìgbà kan náà pẹ̀lú àṣẹ Èdùmàrè àátúnríra ó dàbọ̀. Ìwọ nìkan ló ń sọ ìwọ nìkan. Wọ́n ní kí débẹ̀ yẹ ọmọ ìwọ nìkan. Ìwọ nìkan ló ń sọ ìwọ nìkan. Báwo ló ṣe ṣe ò tó fi jẹ́ ìwọ nìkan. Ànílájọ́ kan náà ni mo pàdé ọ̀rẹ́ mi. Àtijọ́ Abákíra ní kí àtijọ́. Ó lọ́jú pa ó ti wá ní sáà gan. Tí bá débi náà mọ̀ ìwọ nìkan. Ìwọ nìkan ló ń sọ ìwọ nìkan. Ó ní kí débẹ̀ yẹ ọmọ ìwọ nìkan. Ìwọ nìkan ló ń sọ ìwọ nìkan. Báwo ló ṣe ṣòro tó fi jẹ́ ìwọ nìkan. Òṣùpá mo wá fún lọ́sí pé o. Olóògbé kékeré tó lè sá. Àti kọ́kọ́ mú